Ọlọ́run mọ́sá jẹ́ kí á mú mi mọ̀ níbẹ̀ pẹ́. Inú àwọn tí Ọlọ́run fi ṣàánú ìlú yìí kọjá sí pé ní gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀ wọ́n béèrè fáwọn wo ni bàbá wọn. Bàbá béèrè pé ta ni bàbá ẹlòmíì nílùú míì, òun náà máa fáwọn bàbá òun èyí ṣe bàbá dáadáa. Bí wọ́n bá ti béèrè láyà rẹ̀ ó ti ṣe kì í. Àmọ́ ọ̀nà méjì lọ̀rọ̀ wọn wá pín sí. Allahu Akbar. Èyàn lè máa bá dáadáa bọ̀ ńgbà míì tí wọ́n béèrè dáadáa bá rẹ̀. Bí bàbá rẹ̀ ò bá tiẹ̀ sunwọ̀n, inú rẹ̀ ó dùn wípé dáadáa ni wọ́n sá mọ̀ mí mọ̀. Àmọ́ gbà míì nǹkan kan lè máa ṣẹlẹ̀ láwọn nǹkan tó kù díẹ̀ káàtó tó wọ́n á béèrè pé ta ni bàbá rẹ̀. Bí bàbá rẹ̀ ò bá sunwọ̀n, ìbànújẹ́ méjì ni ó wà fún un. Àkọ́kọ́ ó mọ̀ pé àṣírí àwọn bàbá yìí padà wá tú po, Ọlọ́run padà wá fi mí tú náà àṣírí àwọn bàbá yìí tọrọ ọmọ báwọn bàbá òun ti rí. Àmọ́ nílùú Ìlọrin tá a wà yìí, Allahu Akbar, àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Wípé ní gbogbo àgbáyé tí wọ́n bá béèrè wípé ní àwọn òwò ni bàbá wọn, ọwọ́ àwọn tó béèrè òun láti béèrè pé ní ọmọ bo lẹ́yìn tẹ́yìn òfin mọ àwọn tó tẹ̀lú yìí. Àwọn bàbá yẹn kọjá káṣẹ̀ṣẹ̀ máa béèrè pé ní àwọn òwò ni, torí pé ní ọwọ́ jà wọn kò síbi tí ò dé ní gbogbo àgbáyé. Àwa dúpẹ́ wípé ní gbogbo ibi téèyàn ti máa ń mumi oríire, téèyàn fi máa ń soríire láyé náà Ọlọ́run parí sára àwọn bàbá yìí. Kí n má fi ọ̀pá tó gún pọ̀lọpọ̀lọ pa ejò. Àwọn àfáà mi tí a jọ wà ní yàrá ìgbóhùnsáfẹ́fẹ́, àwọn àfáà wa mo lè pọ́ mọ́nú lélẹ̀ mi náà. Àwa kí ni àwọn làkọ́díkánà làkọ́fí Rasulillahi uswatun hasana tá a lè rí lára àwọn bàbá. Lọ́dún yìí ní tí wọ́n bá wa sọ òun ni àwọn àfáà àsìkò tá a wà yìí, kí la lè fi quantify wọn, qualify wọn pẹ̀lú àwọn tàná tá a fi mọ̀ wípé ní alhamdulillah bí nǹkan ti ń lọ yìí ń tòótọ́ àbáàní ti rí. Ọlọ́run ní kò ní orí báyìí, bóni tí wọ́n rí bọ́ọ̀lù ó ti rí alhamdulillah. Àwọn agbami tí a fẹ́ kí wọ́n bá wa sọ̀rọ̀ lọ́nu. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد صلاة تحل بها عقدتنا وتفرج بها كربتنا وتنقذ بها وحلتنا وعلى آله وصحبه عدد تقاليب الأيام والسنين والحمد لله رب العالمين آمين. Afọlọ́lọ́run àfi bẹ̀lọ́run àfọlá àjọ kan ṣoṣo Ọlọ́run àfi bẹ̀lọ́run lórí ètò wa tá a wà yìí, ẹ kú iṣẹ́ ọrẹ àsàlátù tá a ṣe wọn àfi kí bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. ṣéhù wallahu ya'simuka minan nas la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata. Bàbá ti kí bàbá kò sẹ́ni tá a kí ń Ìlọrin, kò sẹ́ni tá a kí ń Kwara, nínú àfa nínú àwọn ọlọ́lá nínú àwọn olóṣèlú kò sẹ́ni tá a ti kí, kò sẹ́ni kankan tá a ti kí, kódà Nàìjíríà kò sẹ́ni tá a ti kí. Iná làá máa fi ṣàṣeyà bẹ́ẹ̀ gbòógì wọn. Kọ́lọ́hún ó dákun gbogbo ohun tó yọ wá kó náà ọmọ bàbá ọba ìlú Ìlọrin Ọlọ́run má jẹ́ á lè wú ní wà láíláí wala la hawla wala quwwata illa billah. Àwa kí gbogbo àwọn tí Ọlọ́run fi ṣe Báńgbọ́lá bàbá, gbogbo àwọn balógun, àwọn bàbá ìmáàmù pátápátá, àwọn àfáà wa lánàá, bàbá wa àfáàgbà, bàbá wa làjẹ́ àgbà, bàbá lágége, bàbá lágbàjì, bàbá lágbàgídómà, bàbá ń sọ̀rọ̀, bàbá ń kọ̀rọ̀, gbogbo àwọn bàbá àtẹnitá lè dákọ̀ àtẹnitá lè dákọ̀ Ọlọ́run dákun má sábà wa ṣàlékún dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wala la hawla wala quwwata illa billah. Àwa kí àfáà wa gbà tó já sí wípé sùúrù ni gbogbo àwọn bàbá tá à ń sọ̀rọ̀ wọn yìí, tá à ń fi wọ́n ṣe case study fún gbogbo àwọn èèyàn, kò sí ní tí wọ́n fi lògbà sùúrù ni, kò sí ní tí Àlàjí àgbà fi rí bí wọ́n ṣe rí sùúrù ni, kò sí ní tí bàbá Lágége fi rí bí wọ́n ṣe rí sùúrù ni, bàbá Lágbàjì, bàbá ń sọ̀rọ̀, bàbá ń kọ̀rọ̀, bàbá Lágbàgídómà, gbogbo àwọn bàbá yìí ẹ rí wípé tẹ́ a bá tú ẹ̀wù wọn á rí ìfaradà ń bẹ. Gbogbo àwọn tó jẹ́ èèyàn látara àwọn bàbá yìí lónìí
ẹ jẹ́ á pè wọ́n láwọn tán ṣẹ́kù pé Ọlọ́run ti gbàdúrà yín èló lẹ̀san lówó lè kí ó fáwọn bàbá yìí. Ọlọ́run ti gbàdúrà yín. Àmọ́ ńjọ́ tẹ̀ ń kéwú táwọn bàbá yìí ṣe yín tí wọ́n ń ṣe yín kí lẹ̀san lówó lè kéwú. Òun àti bí owó ṣe ti depreciate ní value lónìí tá a mọ̀ sọ pé tán bá dákọ̀ 1,000 nígbà tí wọ́n tá sọ pé bí 1 million èlò ni wọ́n san. Ó dá bẹ́ẹ̀ bá wálẹ̀ san gbà wọn pé bẹ́ẹ̀ ṣe mọ̀lẹ́ ṣe san ẹnu ìgbà tẹ́ ẹ tó bẹ́ẹ̀ ṣe tó yìí kí ni tẹ́ ẹ ṣe padà sí ilé àfààní. Kí làwọn bàbá wọn la nuridu minkum jazaan wala shukura ni mo fi ní bẹ́yàn bá dúró pẹ̀lú ọkọ yín ó lè má tètè rí dára àgbẹ̀yìn wọn àmọ́ tí dára àwọn bá ti dé látara sùúrù kò ní non-stop ní. Bí àṣà àwọn ọmọ ẹ̀sìn wa ní Disney film ní èèyàn lè wò tán ó lọ fà. Bàbá ẹ kú sí ọ̀rẹ́ Ọlọ́run bá wa dúpẹ́ fún yín àtẹ̀yìn àti gbogbo àwọn ẹ̀ńtọ́rẹ́jì Ọlọ́run má sábà ṣàlékún dáadáa fún yín. Iléeṣẹ́ wa tá a wà yìí ìjọba ìlú Kwara tí wọ́n tún gbé kalẹ̀ fún wa tá à ń fi ránfààní ṣe àti gbogbo àwọn tí wọ́n kún ètò yìí lọ́wọ́ Ọlọ́run bá wa san wọ́n lẹ́san lórí àwọn tá ń gbọ́ náà Ọlọ́run kó bá wa san wọ́n lẹ́san lórí la hawla wala quwwata ẹ rí wípé agbami tá a fẹ́ wò láàrin ìṣẹ́jú péréte ni àti kọ́kọ́ sọ̀kan bẹ̀ pé àwọn àfáà tàná wọ́n ní sùúrù torí wípé sẹ́rà ní Muhammad sallallahu alaihi wasallam táwọn àfáà tàná gbaṣẹ́ fún táwọn àfáà jẹ ẹ̀ta gbaṣẹ́ fún táwọn ti jẹ ẹni gbaṣẹ́ fún táwọn wá tó lọ fájú òfin dórí àwọn sàábé kò sí nǹkan kan tí wọ́n rí kọ́ lára ànábì tó tayọ sùúrù. Bàbá lónìí àwo lára ìgbà ìwọ̀ sísí bàbá tí ń bú wa là á máa react àmọ́ kí ni wọ́n ṣe fún ànábì so react kò react rárá. Wọ́n pè wèrè wọ́n pè ní akọrin wọ́n pè ní sáhìrún gbogbo tí wọ́n gbà nábì face to his face wọ́n pòsì challenge sí síbẹ̀ ànábì dákẹ́ ni ń wò wọ́n ni kò sọ̀rọ̀. Bàbá wo lọ́lù Quran a rí i pé in tó lè mú tọ́lọ́hún fi lè tún rìpọ́tì ẹ̀ fún wa pé ọ̀kan nú àwọn ògbóǹtarìgì kèfèrí tọ́ba mi ṣàánú rẹ̀ káàánú wá dàgbà kò mọ́ lọ́wọ́ òun ni Wàlídù ọmọ Mùgírà. Ọlọ́run fúnra rẹ̀ ló kọ̀nfàmù pé n tó jó ṣàgbákò lórí tá a ṣe fún. Ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Ọlọ́run ní dharni wa man halaktuhu wahidan ẹwọ lọ́hùn o. dharni wa man halaktuhu wahidan waja'altu lahu malan mamduda. Ọlọ́run ní wọ́n má sì pẹ̀ má dá sí i wa man khalaqtuhu wahida níjọ́ tí ń da yìí pé ẹnìkan pé wá kún mi lọ́wọ́ láti dá. Nígbà tí mo wá dá tán kò ṣiṣẹ́ kankan fún mi kò ṣe dáadáa kankan fún mi mo kàn wú ó kàn wè mí Ọlọ́run ja'altu lahu malan mamduda. Ọlọ́run ò fún mọ́lù lásán mamdudan owó tó sí òwò owó tí ò ní gbà dúkìá tí ò ní gbà kò ní báyìí ló mọ Ọlọ́run wá lóhun gbé fún un àmọ́ kàkà kó wá fi in tá a ṣe fún òun ṣe fún wa kó ṣe dáadáa lára àwọn tá a jẹ́ kí tiwọn ó tó tiẹ̀ Ọlọ́run ní ń gbẹ́nu sí wa Ọlọ́run ní ankana dhamalin wabanin nítorí ó máa wá àìlẹ́kọ̀ọ́ ni ankana dhamalin wabanin nítorí pé lówó sì bímọ. Owó yẹn ló wá tì í kọlu ànẹ́bì tó fi wá sọ pé yá ayú alladhi nuzila alayhi zikiru innaka la majnun. La ilaha illallah. Owó yẹn tarí ẹ̀
tọ́ba tẹ́ bá lọ wo history pé bí wọ́n ṣe hàn nábì lè mọ̀ tó èyí tó fẹ́ ga jù ní èyí tí mo wí. Wọ́n máa da ẹ̀gún lẹ̀ ànábì máa tẹ̀ í máa ṣe kinní kan ọlọ́run ò rìpọ́tì ẹ̀ directly. nígbà tí mi ò gbọ́ àyà tẹ sọ òun rí ni. Bàbá kò sí máa ka. bó sì wà ní Kùránì bẹ́ẹ̀. nínú Kùránì náà ló wà. wàhálù yá ayyuhalladhi nuzila alayhi dhikru innaka ó kí ànábì ní gbogbo oríkì rẹ̀ ó wá fi tóun fẹ́. súrà wo ló wà fà yìí. Suratul Hijr. ayẹlẹ kele. Aya ẹlẹ́kẹ̀ẹ́rún. ayẹlẹ karùn-ún Suratul Hijr. ṣé ẹ mọ̀ pé wọn ò pa ànábì wọn ò pe ànábì ìjọ tá ànábì tó mú báírò tó kọ lẹ́tà tó ní ká kọ lẹ́tà ó wá kọ sáwọn kèfèrí ó ní min Muhammadin Rasulillah wọ́n ní àní gba lẹ́tà yìí lọ́wọ́ rẹ̀ yọ Rasulu kò ń bẹ́ sọ wípé min Muhammadin bunu Abdullahi àmọ́ sí Rasulu. ọmọ Abdullahi la. Kò síjà láàrin kèfèrí àtànẹ́bì tó tayọ rìsálà. mẹ́sẹ̀jì tá ànábì mú wa. Kódà nùbúwà ànábì ò dájà alẹ̀ pé ànábì ọlọ́run ni kò dájà alẹ̀ àmọ́ rìsálà pé òjíṣẹ́ ọlọ́run pé ibudullaha wala tushriku bihi shay'an in tó dájà alẹ̀ nù. Ta ni wọ́n ń pè lámínú ṣáájú ànábì? Òun náà ló dé tí gbogbo ayé gbà pé àmínú ni a fẹ́ fi nǹkan sí yẹn lọ́dọ̀ ẹ lọ bá Muhammadu ọmọ Abdullahi o bíjà bá fẹ́ parí wọn a lọ pé wá bá wa parí ìjà rọ̀hún fún rọ̀hímù tí ń ṣe kó tó dà nábì ni wọ́n sì gbà bẹ́ẹ̀ àmọ́ pé a ní Rasulullahi wọn náà nígbà. Allahu Akbar. Kí ni wọn ò wá gbà níbi rìsálà rẹ̀ Kùránì tán mú wa. Kùránì yìí náà ni. Kùránì yẹn ni wọ́n dispute lọ́lọ́run fi wá challenge wọn pé kul in kuntum fi raybin mimma nazzalna ala abdina fa'atu bi suratin min mislihi. Bẹ́ẹ̀ bá lè rí odidi Kùránì mú wa ẹ mú súrà ẹ̀yọ̀kan wá. Walan ta'tu bi mithlihi abadan walau kuntum ba'dukum li ba'din zahira. Kódà bẹ́yìn kan bá rárá yín lọ́wọ́ ẹ̀ lè rí mú wa. La ilaha illallah. Rìsálà tí wọ́n wá gbà yìí ni wọ́n wá fi pé yá ayyuhalladhi nuzila alayhi izzikiru. Yá ayyuhalladhi nuzila alayhi dhikru innaka lamajnun. Bó ni wọ́n ṣe bí èèyàn bá ń lọ bí èèyàn bá ní bí ẹ̀yin àfa wa láti inú ilé wa tẹ́ ẹ jọ ń jẹ́ sùúrù dára tẹ́ ẹ bá pọ̀ tẹ́ ẹ lọ tẹ́nìkan bá ní àfa sùúrù dára sẹ̀mọ́ pé everybody ni ó wẹ̀yìn ẹni tí èyí bá ṣe sùúrù dára nìkan ni ò ní wẹ̀yìn kódà ọmọ kéwú yín yóò wẹ̀yìn pé àbáwa ni wọ́n ń pè máwọn àfa wa láà ẹ wá wò tí ẹ wo nìdáhùn yẹn yá ayyuhalladhi nuzila alayhi izzikiru tó sì já sí pé zikiru yìí gan lọ́lọ́run fi quantify Kùránì fúnra rẹ̀ ló ti adjectify inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun. Inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun. Haza zikirun mubarakun anzalnahu ẹ̀wọ̀n kan ẹ̀wọ̀n zikiru tí ọlọ́run fi ròyìn Kùránì ni wọ́n wá lọ mú. Wọ́n wá mú báyìí wọ́n wá sọ yí pé yá ayú kódà wọn ò sọ pé ayú alladhi yá arifu nìdá wọ́n wá pé tí wọ́n pé tó. Ayú alladhi nuzila alayhi. Wọ́n dá gbogbo oníṣẹ́ tí wọ́n ní papọ̀ mọ́ra. Wọ́n dá papọ̀ mọ́ra wọn. Láti jẹ́ ká gbàgbọ́ yẹn táwọn fẹ́ gbà táwọn fẹ́ fi kà náà. Wọ́n fẹ́ hàn lé mọ̀ wọ́n wá ṣèkìtì bá ṣùgbọ́n lọ́n sí máa pè yá ayú an-nabiyyu yá ayú ar-rasul. Àwọn náà wá lò pé yá ayú alladhi nuzila alayhi izzikiru. Ìwọ tó tá nuzila alayhi izzikiru. Ṣé àmọ́ pé mabni ní limaji olú mi? Pé ìwọ tí wọ́n sọ kó máa rẹ̀ wà létí. Ṣé ẹ mọ̀ pé ẹni tó pè yàn bẹ́ẹ̀ ẹni tí ó gbà fún yàn ní tí ń fi ń bá yàn ṣé ẹ mọ̀ pé ẹni tó já sí pé ìyẹn jọ du oyè ìyẹn wá di president òun yìí ṣe president ó wá ní mi ní ti president adjectify rárá ṣé ẹ mọ̀ pé tá a bá quantify àwọn tó ń já lórí wa ní ìsáni his excellency your excellency ẹ á sọ pé ìní pè ọ́ ní inú excellence kankan
èèyàn wá dé wá ní your excellency ṣe àmọ́ pé yẹn rògbò ti gbà ni kódà bí èèyàn ò kojú sọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ èèyàn kọjú ó wá dàbí ìgbà tá ànẹ́bí kọjú sí wọn pé ṣó ti wò wá ná ọlọ́run mú ìnáka lámọ̀jìnà ṣe àmọ́ pé ìnáka tí wọ́n fi lo iná arifu tawkidi wa nasbi wọ́n tún wá lo káfù alimuhatab ẹni tá à ń bá sọ̀rọ̀ tó fèsì yàn pé ìnáka ó sẹ́ni kálímà yẹn wá àyà yẹn wá níwàá bí ìgbà téèyàn ń nà ká sí yàn ṣe àmọ́ pé ìka tí mo nà yìí ìka negative and positive ni. bẹ́ẹ̀ni ìka lọ sọ́ra rẹ̀. ìka yóò máa jẹ́ positive bí àtàyàtù lillah azakiyatu lillah àmọ́ tó bá ti di pé kódà kéèyàn máa sọ̀rọ̀ sọ̀rọ̀ pé kéèyàn máa ṣe báyìí kódà kó máa rẹ́rìn àwọn àgbàlagbà tábà mẹ́ pé so rẹ́rìn tí ń rìn kò dénú o ìka tí ń nà ń ìka sọ́ra rẹ̀ ni o so ó dàbí ìgbà tí wọ́n wá sọ fún àná ìnáka ń ó dàbí ìgbà tí wọ́n sọ pé ìnáka ìwọ yìí lámọ̀jìnú bàbá ńlá wèrè ni ọ́ tó bá pè yẹn wèrè lásán ó dáa àmọ́ tàwùkìdù wa wọ wèrè ń sàmọ́ wípé wọ́n ti superlative wèrè ni wọ́n gbé wá òun. pé ìnáka lámọ̀jìnú àti ìrí wèrè kan tó ju wèrè rẹ̀ lọ ẹ dákun kí ló yẹ ká nábì òsè. ó yẹ kó béèrè fún kí sámọ ó yá. kó sì ní ọlọ́run yá ká máa wọlé mẹ́jọ òun náà ni kí lè ń ní gbogbo wọn bí bọ́lá ń ṣe fún Kárúnà fàkàsá fún nábì yìí wábì dá èyí lé ard kí ni Kárúnà ṣe tọ́nà fi parẹ́ tó tó tẹ́lẹ̀ yìí ni. innama utitu ala ilmin indi ọlọ́run ní ahsinika ma ahsanallahu ilayhi ọlọ́run ṣe dáadáa fún ìwọ náà ṣe dáadáa fáwọn èèyàn ó dàgbóni yìí dàrú innama utitu ala ilmin indi intellectually mi intellect mi ni mo fi ní tí mo ní yìí ọlọ́run ó gbé ọlá kò lọ́dọ̀ wa àwa tó jápá wà ní málíkàlì múlíkì tútìlì múlíkà máa ń tàṣà àti lo tútìlì múlíkà máa ń tàṣà òfin Kárúnà ọlọ́run wá ní wọ́tàn zí òlì múlíkà mi máa ń tàṣà ọlọ́run tún wá lo méjèèjì lọ́lọ́run lò fún Kárúnà tó bá wá lo wọ́tàn zí òlì múlíkà mi máa ń tàṣà wò lásán ni tí ò lo wátù zílù máa ń tàṣà òfin ni kò bá dáa àmọ́ ó nà zá àmúlíkù kò lọ́dọ̀ rẹ̀ ó tún wá àzálà rẹ̀ khasafuna bihi wabidari ilé adi ẹni ó ṣẹ̀ gan-an ó ti jìyà ẹni ò wá ṣẹ̀ pẹ̀lú ẹ̀ kí ni lè ṣe fọ́lọ́hun àmọ́ lọ́hun ò fẹ́ kí Kárúnà lórí pamọ́ rárá ntítí ìyàwó náà ṣe ju ti Kárúnà ó ní àná rabbukumul àlá ṣe é mọ̀ pé kí n sọ pé àná rabbukum èèyàn lè wí tóyàn sì ní jẹgi rọ́bù ẹni tí mójútó lé ni sọ pé mo lè sọ pé àná rabbukum èmi mo bí ọ àmọ́ ó wá wò pé rárá ọ̀rọ̀ pé mi ní olórí yín kọ́ o rọ́bù tó lórí kọ́ o rabbukumul àlá ẹni ó yẹ kẹ́ ẹ máa sìn ọlọ́run tẹ̀yìn sọ pé yìí sìn èmi tún jù lọ tóró lo àlákùn ọlọ́ni àgbà kò sí ọ́ níjọ́ tọ́lọ́wọ́ wà á gbẹ̀sẹ̀ rabbukumul àlá ó wá fẹ́ lo amantu billadhi amanat bihi banu Israila ọlọ́run burú àfa wa ọlọ́run burú nígbà tí yẹn ní amantu billadhi amanat bihi banu Israila ọlọ́run wa ṣe mọ̀ àmọ́ tú Kùránì alìkùránù yukhatibu nasa ala qadri uqulihim bí làákà ìyẹn bá ṣe mọ ni Kùránì ó ṣe mọ bá a sọ̀rọ̀ nígbà tó lọ wá ní àlè àná àwọ̀ wà á tu tí ó ṣe dédé a pé ṣàbà kéèyàn bí ìgbà tí yẹn fẹ́ fi yàn sí ẹ̀yẹn pé ìgbà yìí àárọ̀ àlè àná ìgbà yìí làárọ̀ wàkọ́dí àṣọ ìtàmí ń kọ́búlù ìwọ tó ti ṣe àìmọye ẹ̀ṣẹ̀ ṣáájú. àwọn àgbàlagbà máa sọ kíní kan wọ́n sọ pé ẹni tá a bá ta a máa bọ̀ ni ọlọ́run gbọ́ Kárúnà kò gbà ní ó ní Musa ò burú ẹni tó sì ń lọ báyìí náà burú ìburú tí ẹ ju tìwọ Musa lọ òun ìwọ lè pera rẹ lọ́hùn òun pe ara rẹ lọ́lọ́hùn tó bá débẹ̀ wà kú lálahu káwúláńlá yìí náà làálàhù yàtàzàkárù nínú Kùránì ìdálọ́lọ́hùn pé ń tọ́gì
Allah. Fìràwọ̀ nìkan lọ́lọ́run pé ń tọ́gi òun àti bọ́lọ́run ṣe wá kọ̀ǹfàmù pé eléri ibú ni president àwọn olórí ibú tí superlative orí ibú ń bẹ pẹ̀lú ẹ̀ síbẹ̀síbẹ̀ ọlọ́run ò parẹ́ yanyan. Wal-yawma nunajjika bibadanika litakuna liman khalfaka aya. Wa inna kathira minan nasi an ayatina laghafilun. Ànábì ò wá bínú o, kò bínú rárá, kódà kò fèsì, kódà kò sọ pé èmi ló bú, kódà kò san kankan. Àfi bí Jìbìrìlù ó ṣe dé. Ní Jìbìrìlù bá dé, Ọlọ́run ní kí o assalamu yukri'uka salam. Kí ló tún mú wá báyìí ó ní nunu wal qalami. Nun wal qalami wa ma yasituruna. Ma anta bi ni'mati rabbika bimajnun. Àìsọ̀rọ̀ tá Ànábì ó sọ̀rọ̀ ní ìmọ̀ ni. Ọlọ́run ní àìwọ́ Muhammad wa bima rahmatin minallahi linta lahum walau kunta faddan ghalizal qalbi. Ọlọ́run láì wá sọ̀rọ̀ rẹ tó sì lágbára àti sọ̀rọ̀ àìbèrè ìyà fún Wàlídù àtàwọn ìyókù rẹ tó sì lágbára àti bèrè ìyà wọn. Ọlọ́run ní ma anta bi ni'mati rabbika bimajnun. Ma anta bi ni'mati rabbika bimajnun. Ọ̀rọ̀ ti tán o, àmọ́rọ̀ dán Ọlọ́run. Ọ̀rọ̀ ti tán síbẹ̀ ń pé Ọlọ́run ti clarify yìí pé Ànábì ṣe wèrè. Ọ̀rọ̀ ti tán ní tí wọ́n sọnù gbẹ́jẹ́ ṣe lọ Ọlọ́run ti ṣòkò rẹ̀. Àmọ́ ṣé o tiẹ̀ pé ń wèrè lásán? A san ọ lẹ́san. Ṣé ẹ rí al-jazā'u min jinsil amal? Al-hasanatu bi ashri amsāliha wa sayyi'atun bi sayyi'atin mithliha. Àmọ́ tí ká ṣe dáadáa á gbẹ̀san 10. Tá a bá ṣaburú kan á gbẹ̀san aburú kan. In ta'allaqati sayyi'atu bir-risāla aw bin-nubuwwati bí máàna pé bí aburú tó ṣe òun bá ti so mọ́ Ànábì àbójíṣẹ́ rẹ̀ fasayyi'atun bi ashri amthāliha. Yóò kò ní sayyi'atun bi sayyi'atin. A ní lo kọ́ídà sayyi'atun bi sayyi'atin yóò wá sí al-jazā'u min jinsil amal. Wèrè lásán ló pe Ànábì Ọlọ́run ní mi náà wà bú ọ léèbú 10. Àmọ́ maturity lọ́lọ́run fi wá bú Ọlọ́run ní fala tuti kulla aláfin mahini. Aláfin mahini. Amaze. Ó di mẹ́ta. Ó di mẹ́rin. Ó di márùn. Utuli. Kullin ba'da dhalika zanim. Ankana zamalin wa banina iza tutila alayhi ayatuna qala asatirul awwalin. Ọlọ́run ní sanasimu alalikuru-tumi. Sanasimu alalikuru-tumi. Ẹni ó bá jẹ́ni ó lè bínú ayé ó mọ̀. Ẹni bá jókòrò á mọ̀. Àmọ́ ń tí a mọ̀ ní gbogbo tí wà lé mọ̀ pátápátá lọ́lọ́run tún náà sí rẹ̀ wala tuti kulla aláfin mahin amazin masha'in binabin manna'in lil khairi mu'tadin azim. Ẹni pé kò sí átífù mẹ́. Kó máa sọ pé wala tuti kulla aláfin wa ẹnìkan náà ní ń bá wí gbogbo àwòsọ́fù yìí adjective yìí description yìí ara rẹ̀ náà ló wà la tuti kulla aláfin mahini masha'in. Láti pé gbogbo ẹ̀ ń tẹ̀lé sífà àkọ́kọ́ ni. Nígbà tí gbogbo ayé mọ̀ lọ́dọ̀ ẹni tó ti mọ̀ ọ́ tẹ́lẹ̀ pé Wàlídù láwọn ìwà yìí kò ní jẹ́ tuntun, yóò máa jẹ́ lásìmù lè fáyídà lọ́dọ̀ àwọn bàlágà. Àfáà wa sùúrù dára lélẹ́ yàrá àti mọ̀tẹ́lẹ̀ náà lásìmù lè fáyídà nù. Àmọ́ yìí tí wọn ò mọ̀ Ọlọ́run wa sọ yìí pé ó tó lé ba'da zālika. Ó tún léwu níbi ìròyìn mẹ́sàn-án parí sí gbogbo èèyàn mọ̀. Ọlọ́run wa ní ba'da zālika. Ṣé rí láàrin rí pé kò ní ba'da zālikum. Tó bá yẹ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbogbo ẹ̀ kún ló yẹ kó lò wá ní ba'da zālika
lẹ́yìn gbogbo èyí tẹ́ ẹ ti mọ̀ wọn o eléri ibú ọmọ tá à ń ròyìn wọn Wàlídù o sẹ̀níìmù yín tí wà wọn fi ń bẹ lọ́dọ̀ rẹ̀ nípa màálì ni. Wàlídù ọmọ Mùgírà àwọn ẹni tí ń pè bàbá rẹ̀ kọ́ ń bá bẹ́ ọmọ àlè ní. ó tún lé ń àlẹ́ àyàtúnà kọ́ọ̀lá àsátírul awwalin. Ọlọ́run wá ní ìníjí ó lọ bẹ́ẹ̀ sanásìbúrú alálẹ́kùrùtúmì ìjẹ́ níyà táyé ó sì máa rántí dóní olónìí gbogbo wa là ń rántí Wàlídù níjẹ́ wọn Kùránì ti sọ kalẹ̀. Kí wá ní tá ànábì ṣe ń bẹ̀ ń sùúrù dára torí tá ànábì ò bá ṣe sùúrù àní mọ̀ pé ọmọ àlè ni Wàlídù. Àti gbogbo àkọlù táwọn aláìmọ̀ kan bá ṣe sáwọn ẹni Ọlọ́run wọ́n ń dákẹ́ ni tí wọ́n bá ṣe sùúrù lórí ẹ̀ Ọlọ́run àṣírí ẹni tó kọlù wọn òun tó pamọ́ tẹ́lẹ̀ sáwọn ènìyàn yóò wá tú. Ọlọ́run ó gbèjà wọn ń táwọn bàbá yẹn fi ṣẹ́kùdò nínú àwọn bàbá wa jọ́ngọ́lọ̀ a máa gbọ́ wọn ní tá bá fẹ́ pariwo àṣìwọ̀n ni àyè parí o àìgbọ́bù ṣe àgbọ̀ mágbà lóko tí ó jẹ́ ká àgbọ̀ mágbà lóko tí ó jẹ́ ká. Wá ní wọ́n sọ pé ọ̀tàn jẹ́ nǹkan rárẹ̀ jẹ́ ọ̀tàn jẹ́ nǹkan rárẹ̀ jẹ́. Ó fòkúta ṣéwé olóbì ni ọ̀tàn jẹ́ nǹkan rárẹ̀ jẹ́. Kí ni àwọn bàbá yẹn ní? Sùúrù ni ó wá pè lóbì ó ń tanra rẹ̀ ò tan yẹn ṣé Kùránì wọ́n sì fi dá wákà yukhadi'una Allaha walladhina amanu wa ma yakhda'una illa anfusahum wa hum la yash'urun. Ọlọ́ọ̀ni kò wá sírù ń tẹ́ lè pè wọ́n wò ní gbọ́ summu bukumu umyun fa hum la yarjun. So àkọ́kọ́ táwọn bàbá tàná ní táwọn fi ṣẹ́kù táwọn ọmọ wọn fi wá ṣẹ́kù tá a fi ń láǹfààní àti jẹsẹ̀ wọn tí wọ́n ṣe sùúrù ni. Bá ànábì ò bá ní sùúrù tí Núhù ò ní òun ló kó bá ìjọ rẹ̀ tíjọ rẹ̀ fi parẹ́. Ó ní Rabbi inni kullama da'awtuhum litagfira lahum ja'alu asabi'ahum fi azanihim wastaghshaw shiyabahum wa asarru wastakbaru istikbara. Ó bó ṣe wá pè wọ́n tó ó ní tó bá wá rí bẹ́ẹ̀ ẹ ti yé lérí ibú èmi náà wùwà kèfèrí fún yín. Ó wá ní Rabbi la tazar ala al-ardi minal kafirina dayyara. Wa qala Nuhu Rabbi nítorí ẹ̀yin kèfèrí náà ní í ṣe fún yín. Ala al-ardi minal kafirina dayyara. Ọlọ́run ní ṣe tó fẹ́nu kí ló dé ó ní innaka in tadharhum tó bá fi wọ́n lẹ̀. Yudillu ibadaka. Wọ́n mọ̀ ṣàwọn èèyàn rẹ lọ́nà. Wala yalidu illa fajira kafara. Ọmọ rẹ̀ kò ní jáde lẹ́nu wọn Ọlọ́run kò síbẹ̀ ó dáa tó bá rí bẹ́ẹ̀ ń payé rẹ̀. ń payé o àmọ́ tí n bá fẹ́ payé ìyàwó rẹ̀ sanúnà jíkà wà ahlaka illa imra'ataka kana nìjìmínà gàbí ń pa àwọn ìjọ ń pa gbogbo wọn rẹ̀ àmọ́nù ẹni tí ó lọ níyàwó rẹ̀ anábì inú kò sí problem níjọ́ tí parun dé kò máa pọ́ mọ̀ òun náà lọ. La ilaha illallah. Subhanallah. Wagida liman wa qala Nuhu ya Rabbi inna buni min ahli. In tó kọ́kọ́ wí fọ́mọ oní yá bunayya irkabu ma'ana wala takun minal kafirina. Bẹ́ẹ̀ ó bá iná ànábì sùúrù ni o torí pé ó ti mọ̀ yí pé ṣe bí iná lọ́lọ́run padà fi wá sọ fún pé takun fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa. Bó bá ti ṣe ẹni tí ó rà yóò san bẹ́ẹ̀. Èyí jòkó nulẹ̀ rẹ̀ kó fọrùn yìí níbo. Bó látẹ́gùn àgbákò ṣe dé tí ò ní fẹ́ lẹ́ni tí ò fọwọ́ fàgbákò. Ta ló pa rànkúmi Sọ́líù
ọlọ́run ní fàákọ̀rú àfàdámúdámà àríyìn rọ́bùhún bizambihim fásawá ṣé gbogbo wọn ni wọ́n jọ pa ni ebi wèrè kan ló panu wọn àmọ́gbà tí adé báyìí gbogbo wọn náà jọ jìyà ọlọ́run sì ní páyà rẹ̀ ẹ̀ jẹ ìyà wọn aláya káfù kùbá ọlọ́run burú sẹ́. wàlá tẹkùn. ìta ní bá a fà á títún sọ pé wàlá káfù kùbá ta ni ó bí. wàlá tẹkùn. sáré tí n bá wọnú kùránì lọ́jọ́ mi wàá wò báyìí pé mo béèrè àmì ní béèrè kanjọ́ kan pé kí ló dé tó jásí wípé níbi ìdáyà naziru al-inzaru lọ́lọ́run fi gbé ànábì dìde àmọ́ alibushro ló gbẹ̀yìn rẹ̀ ọlọ́run ò gbé ànábì dìde nípìnlẹ̀ rẹ̀ pé máa lọ sọ fún wọn pálí jẹ́nà ń bẹ máa lọ polongo pé wọ̀ náà ni. Iṣẹ́ tànábì ó kọ́kọ́ jẹ́ iṣẹ́ pàwọ̀ náà ni. Bàbá ṣe lè yọ ọwọ́ náà. Yá àyú alimudathir kum fa anzir dìde máa lọ kìlọ̀ ṣé ìkìlọ̀ ni máa ń gbéyàn wá lè jẹ́ náà. Ìkìlọ̀ ni máa ń gbéyàn jìnà síná. Ẹ̀sẹ̀ ìkìlọ̀ máa ń gbéyàn jìnà síná. Ó túmọ̀ sí pé ìkìlọ̀ ń kọ̀nfàmù pé iná ń bẹ. Ìyà ń bẹ. Inú iná ló ṣe èmi máa ń sọ kí ní kẹ́ pé tí wọ́n bá béèrè lọ́wọ́ wa pé inú àlìjẹ́nnà àti iná èwo ló kọ̀nfàmù fún wa tó sátẹ̀nì fún wa ká sọ pé gbogbo ọmọ náà ni wá. A wà á tíráyà àti yọra wa kó nu ná bó o láṣẹ yọra wa kó nu ná a máa kírun ìrun tá à ń kí afẹ́ fi yọra wa kó nu náà ni àwẹ̀ tá à ń gbà afẹ́ fi yọra wa kó nu náà ni sàkátà ń yọ afẹ́ fi yọra wa kó nu náà ni ẹkú sí ọrẹ afẹ́ fi yọra wa kó nu náà ni. torí pé tí wọ́n bá wà lálẹ́ Jánnà tẹ́lẹ̀ kí láti máa ṣe sí ní nǹkan kan tá iṣẹ́ tá a bá ti wà lè Jánnà wa akhiru da'wahum ntọ́lọ́hún retí lálẹ́ kìyàmà ká máa dúpẹ́ ni àmọ́ gbogbo iṣẹ́ yóò yọ wá kọ̀ nínú náà wọnú àlìjánà ni lọ́lọ́run fi ní tó bá dé jálè kìyàmà wọ́n máa béèrè wípé awalam ya'tikum nazirun ṣé kò sólùkìlọ̀ ni qalu bala qad ja'ana nazirun wà fakadhabna rò pé rọ́ ní pa ni. wa qulna ma nazzala Allahu min shay'in. ọlọ́run ò rán ọṣẹ́ ìwọ ló rárá rẹ̀. فاعترفوا بذنبهم فذوقوا لأصحاب السعير. iná lànàbì fi sọ pé ṣàrò nàdámàtì yawm al-qiyamah. Bàbá bí n bá sẹ́yìn nìsín mo lè tọrọ àforíjì tẹ́sí ló ti tán. A sì ló ti tán àmọ́ lálẹ́ kìyàmà kò sáforíjì mọ́. Kò sáforíjì mọ́. Ẹ̀san tó ṣe ló kù. Kódà mo sọ ń Ṣakí mo ní bẹ́yàn bá ti ń sẹ̀mí tí ń bú mi èmi ò ní fèsì àmọ́ tó o bá provoke mi kára sọ maturity tí n bá ti sọ bó bá ti di jálè kí á mọ̀ tó yẹ kó o fún mi lówó tó fún mi owó mi tó jẹ mí láyé tó fún mi dáadáa tó yẹ kó o ṣe fún mi máa bù mí sí wàhálà ó bá ti di jálè kí á mọ̀ ń gbẹ̀san kò sì ṣẹ̀ṣẹ̀ kan tí ń gba àwọn aṣẹ́ ẹ̀bù tèmi ni wọ́n kó lọ́dọ̀ tèmi wọ́n kó fún ọ ànábì ló wí kìí ṣe mi àtàdìrú náà lè mú fílísù mi ní ummati dá ló lù sínú ìjọ mi àwọn sàábé lẹ́ni tí ò lówó ànábì ní rárá ẹni ó kírun tó gbàwẹ̀ tó yọ sàká tó ṣe dáadáa wàkọ́dí sábà hásá ó gbé eléyìí wàkútàbà hásá ó pẹ̀gìn eléyìí wà hásádà hásá ó fáìtì eléyìí ó ṣe gbogbo àwọn nǹkan báyìí ó sorun wájú ó so pàmò tí pàkọ́ àwọn nǹkan ń bẹ gbogbo ibi tí bá ń da kó máa dàrú àwọn fámìlì ṣètánì lórí ilẹ̀ ànábì ní tó bá débẹ̀ tó bá di jáde kíámọ̀ Ọlọ́run wa ní òsì kírun ó yẹ kó wà lí Jánnà o àmọ́ oníkélẹ̀ yìí oníkélẹ̀ yìí ó wà ní kí ni kélẹ̀ yìí ó bú lágbájá ó ṣàbòsí fún lágbájá ó sì gbóró tọrọ àforíjì kó tó kú báwo láwa ṣe lónìí ẹ wo nú dáadáa rẹ èyí tó ṣe déédéé aburú tó ṣe fún wọn wàá múnú dáadáa rẹ wọn wà lọ kó fẹ́ ni wọn àtàyà ń fàdọ̀ àṣà náà ti dáadáa rẹ yóò bá tán àwọn tó sì ṣàbúrú fún òtí tán wọ́n mọ̀ wá múnú aburú tiwọn wọ́n mọ̀ á kó fóun kò bá ní sí kankan mọ́ yóò bá wà lè Jánnà fàtórí hati àlẹ́ wọ́n bá jù sí náà tí àwọn ọlọ́run sọnù Kùránì pé kúlẹ̀ alínú nàbí òkun bil akhsarina a'mala alladhina dalla sa'yuhum fil hayati dunya wa hum yahsabuna annahum yuhsinuna sun'a. àṣé bàbá ń kírun tá à ń gbàwẹ̀ tá à ń ṣe gbogbo àfi ká tún sọ̀rọ̀ afọ́n ká ṣe àwọn èèyàn ẹ̀ṣẹ̀ méjì lẹ̀ṣẹ̀ àbí mẹ́ta ẹ̀ṣẹ̀ tí mo ṣẹra mi ibi ń pa mi ń jẹun
mo fi wá lọ́sà èmi mo ṣera mi kò sí tó kan lọ́hùn kò sí tó kẹ́ni kankan ó mọ̀ ọ́n fúnra rẹ̀ ni ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ lọ́hùn ó ní má parọ́ mo parọ́ tí n bá sọ fún un pé má bínú astaghfirullah ní parọ́ mọ́ tí n sì parọ́ mọ́ yóò forí jì mí tó bá wù àmẹ́sẹ̀ tí n bá sọ ọmọlàkejì ọlọ́run lè forí rẹ̀ jì mí o àfi kí n padà sọ́dọ̀ ọmọlàkejì kí n sọ dákun torí ọlọ́run mo ṣe ọ́ o ó wàá tó bá lóun ò forí jì mí ọlọ́run lè forí jì mí o ẹ wá dúró ní táwa ń ṣe fúnra wa lónìí àfi ṣe rí ọlọ́run ojú dáa fún ànábì ẹ má bínú jàre ó kàmílà ní sallallahu alaihi wasallam. الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. ẹ sì ṣọ́ kí gbogbo ń tẹ̀ ń sọ yìí inú Kùránì náà ló wà. àbí Kùránì là ń kà. àdìsí náà ló sì sọ. gbogbo ẹni tó bá fọ́jọ́ yẹn bá ń fọ́lò wá àti tèmi yóò máa pé Kùránì ni mo fi ṣe evidence kódé mi máa sọ kò sí tó kàn mí pẹ̀lú pé bàbá kan wí àìmọye ọ̀rọ̀ tá a gbọ́ dàrẹ́tì lẹ́nu Àlájì Àgbà ó lójú bí tó ti gbọ́ èmi èé sọ torí Ọlọ́run ní tẹ̀lé Àlájì Àgbà. tàlẹ́ wá tẹ̀lé. ànábì ni. lóòótọ́. kólé ń kótó tí ìbúná láàfà tẹ́bì wú ní. kí ló kàn mí pẹ̀lú pé tẹ̀lé Àlájì Àgbà yín ṣe wá tẹ̀lé Àlájì Àgbà tí èsì pé Kùránì ò yé mi. kódà ní ti tẹ̀lé ànábì àfi tí ń bá nínú Kùránì ní ó tó wá kan kọ́lá rọ̀ṣúlù after kọ́lá láwù ní kọ́lá rọ̀ṣúlù. kò sì sí ń tẹ̀ ń wá tẹ̀ ní kọ́lá láwù má farratina fil kitabi min shay'in. ìgbà tí mo lè sọ kọ́lá aláwù kí n ṣe kọ́lá rọ̀ṣúlù kí n wá sọ pé kódà àwọn Àlájì Àgbà ṣàlàyé rẹ̀ fún wa báyìí àmọ́ kí n wá ju kọ́lá láwù lẹ̀ kí n ju kọ́lá rọ̀ṣúlù lẹ̀ kí n wá di kọ́lá Àlájì Àgbà mú ọ̀nà náà ti yá. ọ̀nà náà ti yá. torí wípé sáwọn ni Ọlọ́run ní àtẹ̀lé ní ṣebí ti dá wàhálà lẹ̀ lónìí nù àfànẹ́bílẹ̀ àfọlọ́hún lẹ̀. tí ẹ bá ti pẹ́ ilẹ̀ wí ọ̀rọ̀ yìí nìsín pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ bàbá gẹ́gẹ́. nígbà wípé bọ́n ṣe fi tírẹ́ẹ̀nì wà nù ìfàyíntànáza tún fi ṣe lóòótọ́ lọ́lọ́ ní àti ùlà wá àti ùrọ̀ṣúlà wàhùlùlẹ̀ amúrì mi kó àwọn tá a gbàṣẹ fún ibẹ̀ làwọn bàbá wà àmọ́ lọ́hún ní ìfàyíntànáza tún fi ṣe ìfẹ́rù dúhú ila Allahi wa rasul. báyìí ẹyin ló tó kàn wọ́n. iṣẹ́ tí ẹ̀rí kò yẹ ká dó lórí ọ̀rọ̀ pé àwọn àfáà wa ń táwọn ṣe débi tí wọ́n fi ń jà àfáà wa náà láǹfààní àti ṣe é débẹ̀ káwa náà lọ kẹ́kọ̀ọ́. Ọlọ́run bá san ilé sàn dáadáa. àmín. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé orí ètò ẹkú iṣẹ́ ọrẹ ọ̀hún náà ni a ti ń kàn sí yín láti òrùlé bàbá wa ní Màsìngbà bàbá wa Àlájì Àgbà bàbá wa àgbà wọn ẹ̀jẹ̀ wọn òun náà láti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú àfáàwà Fadilatu Sheikh Kamaluddin Safiyullahi Kamaluddin. kódà Balikisu kọ́ ni Balikisu ní pé fáànù kékeré yìí kódà gbogbo ṣe ń bọ́ nítorí pé bàbá Baliki lè mí náà. àkórí ń tẹ́ bá wa sọ lónìí òun ni wípé àwọn ẹni ìṣáájú. ẹ sọ wípé n tá a sọ lónìí ni pé ó kọ yín ká tẹ̀lé sùúrù dára ẹja fún tọ́pìkì báwọn pé lónìí o n tá a mú lára àwọn àáfàá wa tí wọ́n ti lọ òun ni pé sùúrù dára níjọ́ tẹ̀ tí ń ṣiṣẹ́ yìí náà bó yẹ ká máa sùúrù dára. ọ̀dà bó ti rí náà lẹ́sìn àwọn tèmi tó wá kọ́lẹ́kọ̀ọ́ ń bẹ̀ lẹ́yìn bí èèyàn bá ṣe sùúrù ìwà kan ni wọ́n máa ń wù sí yàn téèyàn fi máa ń ṣe nǹkan kan padà tó fi mọ̀ pé nìyí ní sùúrù. bẹ́ẹ̀ yẹn bá wá ṣe sùúrù látara àwà tí wọ́n wù sí fúnra ara Ọlọ́run ní wàá bíjẹ ẹni ọ̀hún yóò tún wá padà sórí ẹni tí ó hùwà ńlá bí yìí Ọlọ́run wàá tú àṣírí rẹ̀. èyí òun gan-an ó tó kéèyàn sọ pé ní gbogbo ẹ̀ kò fi ilẹ̀ fọlọ́. bàbá tó bá di lọ́la tá à ń padà bọ̀ wá kí lèèyàn máa ṣe tí sùúrù bá dé. kí lèèyàn máa ṣe tí sùúrù bá dé. ṣé àmọ́ ìjímọ̀ mi ni pé bínú bá ti déhùn ta ní sùúrù dára àwọn nǹkan kan láṣẹ tí ó gbé sùúrù wá tí sùúrù ò fi dá yóò láwò lọ́la. Ọlọ́run bá pẹ̀lú ẹ̀. àmín. àwọn tí wọ́n ṣonígbọ̀wọ́ ètò ẹkú iṣẹ́ ọrẹ Chemtech tó wà ní oríta challenge ní Ìlọrin
onídàá tó wọn bá rí bẹ́ẹ̀ kọ́ lọ bá gbogbo àwọn oníbàárà wọn bá ti pọ̀ tó ọlọ́run sì ka ó sì jù bẹ́ẹ̀ lọ ó tún ní kí ọlọ́run kó fi gbogbo mùsùlùmí láyé àyàbalẹ̀ àti bàbá ọba ìlú Ìlọrin bákan náà ní akitẹ́tà